Aró, aró. Iná ní ṣàwọ̀ àjọgbó. Iná tí jó ní wáyé. Ìjì ní ṣàwọ̀ àjọmọ́. Omi kò ṣe é gbá mú o. Tanto bẹ́ẹ̀, tanto bẹ́ẹ̀, tanto bẹ́ẹ̀. Ọlọ́run lè dùbà rẹ̀ kó ṣàánú. Àwọn ọmọ yìí wọ́n lè yọ ilé ayé lẹ́mìí èèyàn. Wọ́n lè yọ ilé ayé báyìí lẹ́mìí èèyàn. Ibi yóò ti pọn mi yóò ti sọ mi sáfù pé bàbá ó ti kéde o omi mẹ́ta ló yẹ kọ́kọ́ ó ti pọn mẹ́rin mọ́yàn lọ́wọ́ ó sì tún máa báyàn fà láwọn ọmọ kàtìkàtì kọ́lọ̀ kan ṣàánú wọn. ìyá ọlọ́run tí ẹ̀ ṣe lọ́wọ́ àárọ̀ yìí náà ti dá. sísí nọ́ọ̀sì lọ bí iṣẹ́ ni. Omi ò yọ́nú lé ẹ tún ti bà táàpù jẹ́ àbí ẹ ti bà táàpù jẹ́ torí bí ìmọ̀ ìṣòro tó jẹ́ pé ẹ̀ ń fún mi nínú ilé yìí o ìmọ̀ ìṣòro tó ń fún mi nínú ilé yìí o bí mo ṣe kọ́lé ìbọ́lọ̀ ṣe jogún lé fún mi kò sí kankan ní tọ́mọ̀ o ẹ kàn wá gbalé ẹni o ẹ mú táàpù yẹn ẹ ti bà torí mi kí ni reason tó mi ò fi yọ́nú lé sọ fún mi. Ṣé wọ́n bá wọn gbélé? Ẹ̀nà mú bá wọn gbélé. Ẹ mọ sọ́nà pọ́ọ̀rùn ló ń gbé òun ṣiṣẹ́ nọ́ọ̀sì òun lọ tọ́ba off one off day kọ́lẹ̀ máa ń ṣe àbí iṣẹ́ wo lẹ́yìn nọ́ọ̀sì máa ń ṣe ẹ wà ń jọ kan ẹ present ibi iṣẹ́ ń jọ kan kíní kan ṣé ń jọjọ́ ìrùkù òun wálé torí oníṣì òun kíláàsì ààrẹ torí mi mọ pírọ́blẹ́mù yín o torí ọ̀fẹ́ máa là lé mi lọ sọ́wọ́ làǹtí ẹ̀tọ́ gbà lé lọ́wọ́ mi ó ń bẹ̀rẹ̀ pé sómi yọnu lé ni tó fẹ́ máa bá mi change lines kóbí gbogbo ẹ̀yin tẹ́ wàá bá kí àdìyẹn ẹ ń kọ lẹ́tà sí ìwé ẹ ń kọ lẹ́tà sí ìwé sọgbọ́ ẹ ń kọ lẹ́tà sí ìwé mo ti gbọ́ o kò sí wàhálà gbogbo rárá rẹ tó bá fẹ́ ṣe kó o ṣe kó kó mi. báwa torí yín ni ọlọ́run ṣe jogún lé fún mi ni o ẹ sọ fún mi tọ́ ẹ pé tẹ bá fẹ́ bómi wo bí bómi ò bá ti yọ omi tán nù bómi ò bá ti lè yọ omi ti tán gbogbo ṣe ń jẹ tọlọ́run omi bó o bá sí omi ò ní yọ nọ́ọ̀sì má wà wàhálà o má gbà wàhálà má tẹ́tì mi o tó bá lọ ẹsítẹ́ẹ̀tì mi má wọnú ẹ o má àǹtí ẹ ọmọ ẹ̀kọ́ bá àǹtí ẹ o lọ́nulé. Bàbá ìjọba mi ṣó mi. Kí ló? Mo mọ̀ pé mọ̀mọ́ tì í ẹ̀dẹ̀ mọ̀ pé mò ń lọ síbi tó important láàárọ̀ ẹ bá mi ṣó mi mo fẹ́ wẹ̀ mo fẹ́ fọṣọ nínú ilé kí tó sáré jáde. Bá mi fà á lọ́pọ̀ nínú ilé ọ̀ya mo tún ẹ̀ mo wá púùfù bí mo ṣe tó kò sómi wọn ò dẹ̀ bí ire kẹ́ jàgbẹ́ kẹ́ má flọ́ọ̀sì wọn ò tí ì bí mẹ́tàlá yìí dá mọ̀ ní kí ọ ti omi inú ilé wọn ò tí ì bí pọ̀ ní àpapọ̀ yìí dá kẹ́ yàgbẹ́ sí inú ilé kẹ́ má flọ́ọ̀sì lẹ́yìn kàràbàdé olórí burúkú yìí ó fò bọ́ta láti fúláàtì ẹ̀yìn ó wá ń pọn mí tà ń bí torí èèyàn kankan lé tábà sàánú yín pé torí pé kẹ́ bá máa rìn kiri àdúgbò tágbà yìí sínú ilé o kẹ́ wá máa yọlé ayé lẹ́mìí mi kí ló dé ganan ọmọ jàre báwo ni ẹ pẹ̀lẹ́ ẹ ti jí bóun ni gbogbo sẹ́lé tó o ti fọbọ́ torí tí wọ́n bá jí ọkàn jí bọ́ọ̀kù ó kọ́ jẹun ní bọ̀nàkù ìròrí kankan ò sí kankan fún yín èmi kọ́ ọmọ pa bàbá yín ọlọ́jọ́ bàbá yín dé ló kú fún ara ẹ̀ torí mi ò mọ wàhálà tó ṣẹlẹ̀ báyìí nísì á sì máa sọ fún yín pé kò fọbọ́ kò ṣe àǹtí ẹ̀dà kí ló ṣẹlẹ̀ wà ń gbọ́ o.
tí bọ́tà bá close kó close tí airport bá sá ti close ẹ filẹ̀. ẹ kí ni oní bọ́tà fẹ́ close lọ́la kí n tèmi pẹ̀lú bọ́tà kí ló ṣẹlẹ̀ pẹ̀lú ẹ̀. tí ìbá sanwó àwọn tó kù mi ti ṣe capture mi ò tí ì ṣe tí ìbá sanwó mi ní ṣe wáyẹ́kì lọ́dún dé next. ẹ lọ ṣe wáyẹ́kì ẹ tí mo ní kọ́ bá ṣe wáyẹ́kì ni. dákun ara ń ta máa sọ lélẹ̀ tí ọpọlọ bá bẹ lórí àǹtí ẹ̀kọ́ òun náà ọ̀dà gbàdànù lásán àfàyà ọmọ máa ru àyà olórí burúkú kiri ni bọ̀dá mi ò rí ọmọ bí bọ̀dá mi kú ọdún kú ọ̀run báyìí bọ̀dá mi ò rí tí tó bá ní bàbá yín bímọ sínú ọmọ o ọlọ́run ló ń sẹ́ ẹ̀mí tèmi kú o lóní kí tó bá pé èmi náà kọ́lọ́ mẹ́ tí ìbá ṣe pé ọlọ́run ní agreement pẹ̀lú mi pé kọ́lọ́ máa yẹ tẹ̀ pa mí bí bọ̀dá mi ṣe kú tábí náà bá fòfin ọlọ́ọ̀ tí mo kú ibo báwo lè fẹ́ lè gbèsè ayé yín torí bọ̀dá mi kú sí mo gbà yín sọ́dọ̀ ni mo dáràn sí tẹ́fẹ́ yọlé ayé lẹ́mìí mi tí làákàyè bá bẹnu orí tiẹ̀ tó wà sẹ́síbù ni mo sọ fún ẹ ṣètò lẹ́yìn kó tí mo béèrè owó wáìkì lọ́wọ́ mi èmi wọn capsule ọfẹ close ṣó travel out ni tí capsule fẹ́ close èmi ò máa ń pa ẹ̀ kò sí ìtọ́kàn mi bí capsule fún tó tiẹ̀ wá ṣe yẹn pé wọn kò sí ẹ̀kọ́ kankan tí bàbá yín ọ̀rọ̀ mọ̀ bí wọ́n bí bàbá yín tó bí yín gangan kò sí ìrànlọ́wọ́ kankan tí mo bá lọ́dọ̀ bọ̀dá mi tí wọ́n ṣe fún mi tọ́tọ́ ìtọ́jà ìgbọ́rí ilé ayé yìí ni mo sọ fún yín bọ̀dá mi worst débi pé mo kà ẹ́ tì wọn so yẹ opportunity pé wọ́n kú yìí gan ọ yẹ máa yòróró lára yìí mo kàn ń gbótọ́ lọ́rùn ni mo ń gbótọ́ lọ́rùn mọ́ yín lára ni ọ yẹ gírètì ìyà sínú ayé yín gidi ni alájọbí ni mò ń wò o tún wá tó gọlọtọgọlọtọ báyìí sì tó ti ní àwọn bọ́fẹ́ ní wèrè tó ti lọ pàdé ẹ̀kọ́rọ̀ kiri ìta gbangba lọ́wọ́ ti yẹ kó máa bá ṣé mo fẹ́ kú òun lé ní. ẹjọ́ kì í ṣe wáyé kejì. bàbá ṣe wá ṣé gbogbo ẹni tí ó kàwé sórí rẹ̀. ẹjọ́ kì í ṣe wáyé kejì ó sọ ẹjọ́ fún mi lówó yẹn ẹjọ́ owó yẹn ò pọ̀ ẹjọ́ sá ẹjọ́ dádì. màá fọ etí ẹ o. dádì ẹjọ́. màá fọ etí ẹ o. dádì. pé o ò ní pé làákàyè jìnnà sí ọ yẹn pé inú ilé la jọ ń gbé o ò ní bàbá mi o èmi làbúrò bàbá yín èmi mo kù fún yín bàbá pé inú ilé ni mo fẹ́ padà sí ṣé ẹ lè bá mi sọ́nù ilé abẹ́mi tí mo lọ kó yín nígbà bàbá yín kú tí ìyá yín kú tí mo kó yín pé kẹ́ máa gbé pẹ̀lú mi ṣé ni ọmọ pé mo máa take responsibility lórí yín tó fi bá mi sọ̀rọ̀ rárá màá jẹ́ kí wàá kì í bọ̀ ò ní wá ní kàwé fún tó ṣe ọyá dìde kọ́kọ́lé ó yẹ dáàbò ni sọ́ni kan wọ́n máa fi bísẹ̀sì ẹni àgbà mi ẹ máa gbà mí lọ́wọ́ àwọn ọmọ òkú ọ̀run o àwọn olókùn kú ni ẹni ẹ máa gbà mí mọ́ ẹjọ́ torí ọlọ́run ọba ẹ̀yin ará àdúgbò ẹ máa gbà mí jọ torí ọlọ́run ọba sẹ́ni ò sàwọn ọmọ gbà láti gbà tí mi ti ká àwọn ọmọ yìí débi wọn mọ̀ mí ládùúgbò jẹ́jẹ́ ni mo máa ń ṣe ẹni wo àdúgbò ọlọ́run ọba o kò sí wàhálà òun bẹ́ẹ̀ ṣe wáìkì kí n tẹ́mi pẹ̀lú wáìkì tẹ́mi fẹ́ kàwé. àǹtí mi ṣé nǹkan tó ṣẹlẹ̀ lè ṣó dáṣá ṣó yẹ kó máa lọ báyìí ó ṣẹlẹ̀ bínú pé mo lọ síta sí mo lọ bá small daddy mo ní kó jọ kódà mo tún sọ pọ́lá ní capture mi máa tán pé pọ́tà máa close ọ̀rọ̀ kí n lè bó ṣe wáyé kiri big daddy ò dábìdá bó yẹ lé mi ṣìyàṣìyà ó pariwo mọ́ mi ó tún nà mí àǹtí mi ṣó dáa lẹ́yìn gbogbo promises tó ṣe fún wa tó sọ pé àwọn máa dúró àwọn máa dìgbà àwọn máa ṣe ilé àwọn máa ṣe yẹn wọ́n fẹ́ẹ̀ tó sọ pé àwọn máa wà lọ London gan àǹtí mi wá wo life tá à ń live ṣó dáa nǹkan tó ń ṣe fún wa yìí ẹ wo èmi gbọ́dọ̀ ṣe wáyé kì í ṣe táwọn ò bá fẹ́ sọ ẹjọ́ bá mi pọn kú tó wà London ẹ bá mi kú London náà aṣáájú náà London ẹjọ́ dájú wọ́n ṣàtìyẹ gbogbo wọn rí ẹ́ ẹ bá mi pè wọ́n gbọ́dọ̀ ṣe wáyé kan àǹtí mi mo gbọ́dọ̀ ṣe wáyé kan mo gbọ́dọ̀ ṣe o. Fíkáyọ̀ mi Fíkáyọ̀ ṣé fara ẹ̀ balẹ̀ wọ́n sọ fún ẹ pé gbogbo nǹkan kọ́ ló máa ronú lé lórí o gbogbo nǹkan kọ́ o tábà ní ká fi létí bàbá tó ń sọ yìí àwọn òwúlò débi táwọn nǹkan fẹ́ kẹ́lòmíì wúlò wọn ò kàwé débi tó máa fẹ́ káwọn ọmọ ẹlòmíì kà fara ẹ̀ balẹ̀ ṣé mo wà ń bèbà yìí fún ẹ
mo wà ń bíbá ìfún ẹ̀ṣọ́ ti ẹ̀rí èlé tó wà ní UK tiẹ̀ ìfún bàbá kékeré ló jàjẹ́ kò fi kọ́kọ́ jọ dáàdì wa tí bá pè wọ́n lénìí máa ránṣẹ́ sí ẹ tí bá pè wọ́n lọ́la mo ti ránṣẹ́ sí bàbá kékeré tẹ bá dẹ̀ dọ́dọ̀ yóò máa ní wọn ránṣẹ́ sóhun ni bí ìgbà tá a fi ẹran ṣọ́ ológbò lọ́rọ̀ àwọn méjèèjì jọ rí so bí yá tí bá tún lo another number tí mo tún fi pè wọ́n bóyá wọ́n máa jẹ́ gbé mo bá tún gbé bóyá wọ́n máa tún rí nǹkan torí àdìọ́lẹ̀ mi ti ń pè bí kò ní òǹgò tí ì jẹun orí síríìtì làwọn wà àwọn ń rìn lọ ni wọ́n ń gbóhùn sókè ni ọlọ́pàá ṣẹ̀ṣẹ̀ jù ú lẹ̀ báyìí ni látijọ́ tí mo ti ń pè wọ́n nǹkan tó máa ń sọ fún mi yẹn wọ́n ẹ̀ bá sọ nǹkan tó dáa pé kìíní kan pé bẹ́ẹ̀ ẹ má wọrí o máa ṣòwò sí yín o kẹ wà nínú ìfẹ́ra o kẹ má gbádùn àmọ́ ní lọ́kàn pé ó máa ṣe exam ẹ̀ wáìkì yẹn ó máa ṣe agbára lọ àti mi kì í ṣe wáìkì yẹn ní omi ẹlẹ́dúró sílé di next year o ẹ̀mí ẹlẹ́dúró sílé di next year o ìrẹ́dúró lẹ́ o. a ṣe wáìkì agbára lọ. ọmọ yìí ló tún pè yìí wàhálà máa wà ó ìjọba ni mo sì send owó kan sí wọn kò tí ẹ ti pé week less than a week ẹ ti ń pè ẹ ti ń béèrè owó mi mi ní gbé kọ yín o I won't pick your call kí ló dé ẹ jọ̀ọ́ o kémi náà ti ẹ̀ gbádùn kí n jẹ́nu owó mi gbogbo ẹ̀ múwá kí n tún send another one sí àbí kí nìkan tẹ́ ń pè fún kí n tún send owó mi sí irọ́ o mi ní time ní any amount tí mo lè send sí yàn but for now kí n enjoy ara mi kémi náà gbádùn kí n jẹ́nu owó mi kí ló dé. múwá. Yàda fún oṣù mi. Mẹ́lẹ́ èrí mi ní sórí gbogbo àlàyé tó ń ṣe fún mi nílé. Gbogbo rẹ̀ pátápátá báyìí wọ́n gbọ́kànkù. Wọ́n bá ṣọ̀rọ̀. Dádì àwọn oníṣọ́ọ̀ṣì yìí mo rò bẹ́ẹ̀ sọ pé wọ́n kò lórí ilẹ̀ yín ni. Ṣáwọ́ Jésù èṣù ìmọ̀lẹ́rẹ́ tí wọ́n ṣàmọ̀ pé Olúwa ló ní ilẹ̀ àti àkúnlẹ̀ ara wa èmi ti fi ṣoṣù mẹ́kúnra lè ṣe ìbí bá ṣì àbọ̀dẹ̀ ká lè ṣe èmi náà lọ kí Jésù kò yé mi. Ẹ wo ẹ bá mi bá wọn sọ̀rọ̀ o ẹ bá ń bá wọn sọ̀rọ̀ o ṣàṣẹdẹ rí yẹn wèrè sún tó bá dọ́jọ́ kan wèrè yí padà yóò yí padà. wèrè tó pojú dà èmi náà gan mi ṣọmọ tó jẹ èmi náà má bínú wọ́n pè ṣàgbọ́. mi ò fi bẹ́ẹ̀ gbádùn o. má ṣe bẹ́ẹ̀ ṣọ́ fi gbogbo ẹ̀gbọ́ mi ṣàgbọ́ àmọ́ mi àmọ́ rẹ̀ bí iná. ọ̀ká ẹ̀lẹ́ bàbá rẹ̀ ń bẹ lẹ́yẹ kájọ rẹ̀ mi. wọ́n máa wí fún pé wọ́n ṣojú wọn sì ṣẹ̀yìn. aláìláwàárọ̀ fún mi wà báyá. Aláìlá ẹ̀mí ló lọ pè rí. Ìkẹtẹrẹ ní ìtumọ̀ òkú ọ̀ gbọ́dọ̀ aláìlá kí ni ìṣe rí. Etí mi ti kú gbọ́rọ̀ bẹ́ẹ̀ mo wí fún etí mi ti kú tìtorí pé gbogbo ìròyìn rẹ tẹ́mi ń gbọ́ kò dùn mọ́ mi nú. Má jẹ́ ń parẹ́ fún ọmọdé ọ̀rọ̀ ṣé wọ́n nìkan ni ìwọ lónìí ìwọ lọ́nà bí ọkọ̀ àpapọ̀ jẹ kí ni ìṣe oríire. Kí ni ẹ ní mo ṣe àwọn kí lọ́sẹ̀ lè kí ni nǹkan tí mo ṣe àwọn kí ni wọ́n ní mo ṣe báyìí. Láìla kí ni
ẹ̀ ṣẹlẹ̀ rí ṣé gbogbo ìròyìn rẹ tí mo gbọ́ múnú mi dùn ni ẹ̀ kò múnú mi dùn wọ́n nípa ní ipò wa o nígbà tá ọ̀rẹ́ mi tọ́jọ́ gbẹ tiẹ̀ ọ̀rẹ́ mi náà tèmi tó ṣaláìsí tó fi kú ṣàgbà tèmi wọ́n náà lọ ẹ̀dẹ́ rẹ̀ lọ́bọ̀ náà kó àwọn ọmọ síbẹ̀ èkó lọ sí ẹ̀dẹ́ ìṣẹ̀bẹ̀rẹ̀ náà ìyẹn ò tiẹ̀ ní láìsí torí wọ́n ní yí ẹnìyẹ ikú kádẹ ẹni rẹ̀ gbọ́ fún àbá káwọn ọmọ ọ̀dọ̀ kó lè mójútó wọn ni àmọ́ ṣe wọ́n jẹ́ nípa ní á máa ṣe bí pàwọn ọmọ kọ́lọ̀ tó bá ní wọ́n lé ni wọ́n nífẹ̀ẹ́ ní àmọ́ sí wọn oúnjẹ fáwọn ọmọ láti jẹ. Bàbá Gòkè Àjẹ́. Ìwé bẹ́ẹ̀ ṣe. Ṣé ẹjọ́ nígbà tí bọ̀dá mi tí ọjọ́ rẹ̀ tí. Ìyàwó mi náà tẹ̀mí. Tí ẹjọ́ ń wà tẹjọ́ ń ṣe tẹjọ́ ń wọlé jáde ṣé mo láì fi yín rí àbí mo ṣì wà wù sí i. Àwọn òtí ẹ̀bí ọ̀rẹ́ nígbà wọ́n jà lọ́rẹ́ nì. Ṣé ẹ mọ̀ mí lénìí ẹ mọ̀ mí lánàá kó tó dé ni kí wọ́n ní tí wọ́n ní mo ṣe mọ̀ káwọn bọ̀dá mi kú tí wọ́n fi kú ṣe àgbà àfẹ́yìn. Bẹ́ẹ̀ni. Mo sì káwọn ọmọ wọn sọ́dọ̀ mò ń tọ́jú wọn àwọn àgbà bọ̀ wọ́n ní ẹ̀dì òní kú kéèyàn dẹ́yìn. Bẹ́ẹ̀ni. Ni mo fi káwọn ọmọ yìí mo kó wọn sọ́dọ̀ pé ojú mi ò lè mọ tó wọn ṣé o tí mo tún ṣe ṣé mo tún ti jẹ̀bi báyìí. Aláìní àwọn ọ̀pá jẹ̀bi. Kò yé mi ni o. Àwọn àgbà náà lọ́bẹ̀ wọ́n léèyàn níbi lọ́kọ̀ báyìí ká má lè ṣe rẹ̀. Ọmọ mọ̀ ọmọ nílé ni ẹ láti lẹ. Ẹbí mi ti kú gbẹrẹ. Gbogbo báyìí ṣe máa ń yẹyẹ ọlọ́wọ́tọ́. Tó máa ṣe gàrú káàkiri ìlú. Wọ́n ní nípa níbẹ̀rẹ̀ mi ti kú báyìí. Lọ́dún lé gbogbo àwọn tí bẹ lọ́dẹ̀ lọ́wọ́ dàgbọ́. Lọ́kàwọn ọ̀rẹ́ lè mí ìṣínú ilé. Àwọn máa ń gbowó. Àwọn máa fi ṣe yàfùyàfù. Bàbá rere bàbá ká. Ọ̀lẹ́lẹ́ ọtí láàmà mo ti yá kárí. Báyọ̀ tí ń jẹrẹ dídí láàmà jẹ bàkọ̀tà láàmà mú bàbá bíbí. Wọ́n lórí ìgbà bí ìgbà orí láàmà sìnrìn wọlé lóru. Ẹ wo bí gbogbo ohun tẹ́nibodì bá rí mi kí a sọ̀rọ̀ mi yé ìbàjẹ́ èèyàn ni kódà sí Ọlọ́run gbé. Bẹ́ẹ̀ ni ọba ti ṣe bẹ́ẹ̀ gbogbo tí a ń sọ tí ì ṣe tí a ń kà fún mi tí a wá tọjọ́ fún yín ó kà wọ́n yùn ó kọ́ lọ́hùn ó kù wọn ó kọ́ lọ́hùn torí bí mo jẹ́jẹ́ mi báyìí ni mò ń lọ dáadáa tọ́lọ́ sì fi ràn mí òun ni mò ń ṣe torí wọ́n wá rojọ́ fún yín nísìn gbọ́ ti tèmi ẹ̀ ń ṣe ní ẹgbẹ́jọ́ èèyàn kan dá jẹ́ kí mi sọ̀rọ̀ dé ẹ̀yìn ẹ̀bí mi. Ìdá àdá ti parí rẹ̀ pápọ̀ sí kàlẹ́ mi. Torí màgbọ́jà nìkan lórí èsì àgbà sí kàlẹ́ mi. Aláìlá mo mọ̀ lọ́nà kó tó lè ní èṣe kúrẹ́. Ojú rẹ̀ mọ̀ tí ìwì èṣe kúrẹ́. Èèyàn níbi lọ́kọ̀ọ́kọ́ ló lè ṣó rẹ̀. Gbogbo kọ́lọ̀kọ̀lọ̀ tó ń ṣe jáwọ́ rẹ̀. Èmi ni mi ò ṣe kúrẹ́. Jáwọ́ ọ̀bù kálẹ̀ dáṣọ̀rẹ́ ẹ. Gbogbo ọmọdé yìí. Kò sí wàhálà o. Bàbá ṣèmi wọ́n jà lọ́rọ̀ ẹ̀dẹ̀ mi ní wọ́n ti fi ọ̀làdùn kéde. Ṣé mo rí yín fi? Wọ́n ò bí ọrẹ débẹ̀. Ṣé báyìí ni mi ò ń ṣe kúrẹ́? Kò sí wàhálà. Kò sí wàhálà. Aláìlá. Bóyá ọ̀tọ̀ àròjọ fún yín ni asínre àbíràgòrè ṣé bẹ́ẹ̀ mi ò kì í ṣe kúrẹ́? Kò sí wàhálà. Ṣé bá tó jọ fún yín sí? Ẹ̀ ń dá mi lẹ́bi. Mo lẹ́lẹ́dàá tèmi o. Mo ní ẹlẹ́dàá ti tèmi o. Aláìlá. Kò sí wàhálà. Aláìlá. Adógún fẹ́ lẹ̀rẹ̀ rẹ̀. Tọ́lá ìwọ̀n ní ikú máa ẹni tó ní fẹ́mọ́gọ́ ọ̀dà yìí. Ó ti lè wẹ̀lẹ̀ àṣà. Ẹsẹ̀ fẹ́ pa mí. Wọn ò ní ọ̀pá. Wọn ò lóògùn rẹ̀ dín mẹ́jẹ̀. Kí ni wọ́n fi kúkú rẹ̀ ṣe? Kí ló wá dé bẹ́ẹ̀ fi kú tírẹ́tì? Wọ́n tààtì rẹ̀ wọ́n tààtì rẹ̀ o. Ṣàgbọ́mọdé yìí wọ́n tààtì rẹ̀ o. Ṣé mẹ̀dọ̀? Mo ṣe dẹ́ẹ̀dẹ̀ mi ra ha. Káká bí orin àwọn ègùn. Ìtẹ́mi wá fẹ́ béèrè lọ́wọ́ ni. Ṣé bí wọ́n ti sọ gbogbo àṣìṣe mi? Bẹ́ẹ̀ni. Ibi tó mọ̀ kù sí àtàwọn ará àdúgbò àtàwọn ọmọ tí mo já sọ́dọ̀. Ṣébí lórí pé mo já wọn sọ́dọ̀ ni. Lórí mi ò mọ ohun tó burú bí nǹkan tí mo Kò túbẹ̀ ṣe Kò ni. sí wàhálà, èmi ò tún bẹ̀ ṣe. Gbogbo ohun táwọn màá sọ pé mo ṣe ní tún bẹ̀ ṣe. Ẹ̀jẹ̀ àṣọ rẹ̀ ni ní ìṣe. Kò sí
sí wàhálà ọlọ́run ò sì ní bá àárín wa jẹ́ Àṣẹ. ẹ̀yin náà pẹ̀ fún wa Àṣẹ. láṣẹ ọlọ́run Àṣẹ. èmi wá fẹ́ béèrè kankan ẹ má bínú ẹ dákun èwo gangan nínú àwọn ọmọ yẹn èwo nínú wọn gangan sáwọn bàbá wọn aráàlú. àwọn ọmọ torí mo mọ̀ pé bí ọ̀kan nu wọn ò bá wá rojọ́ fún ẹ ní kí n gbéra pé ẹ fẹ́ rí mi o. àìlá sẹ́gbọ̀n àwọn méjèèjì ni wọ́n sì gbọ́dọ̀ gbà pátápọ̀ lọ báwọn ọmọ yìí gbà. àwọn méjèèjì ni wọ́n. bẹ́ẹ̀ mo wí fún ẹ. tí bá pátápọ̀ báwọn ọmọ yìí gbà á èmi pẹ̀lú rẹ̀ á jọ wọ ṣòkòtò kan náà gbọ́dọ̀ gbàdọ̀ ó sì gbowó àgbàdo lọ́wọ́ rẹ̀. ọmọ ni mo fẹ́ bá wọn jà ní. ìwọ tí ọlọ́lẹ̀ bá wọn jà kí ilé rí. wọ́n ti gbọ́ ẹ tí bá wọn jà mo fẹ́ fún wọn sí. ọ̀rọ̀ ìbàdàn yìí wọ́n bá wọn jà bí bẹ́ẹ̀ lè gbọ́. èmi pẹ̀lú rẹ̀ á jọ wọ ṣòkòtò kan náà ni. mi ò ní jà ti fẹ́ bá wọn. kàlẹ́. ohun tí mò ń ṣe tí ò bójú mu ẹ̀yin náà lẹ́kùn fún wa bí ọ̀rẹ́ bọ̀dá mi tí ń lè wà fẹjọ́ sùn ọ̀sẹ̀ lómi ìmọ̀ àfọ̀tún ọ̀fọ́lọ́ mo sì ti gbọ́ yín. kàlẹ́ yàda sọ gbogbo ṣe àwọn jẹ́jẹ́ tó o. wọ́n ṣe tó jẹun tí ọ̀dọ́ tí wọ́n bá ti ń ṣe tásìkò sí pọ̀ èyí náà ti wá sálà. yàda ara lọ́sẹ̀ ṣe ìmọ̀dé orí àkàkì ọ̀nà náà ṣe jẹ́jẹ́ wọ́n ti gbọ́. pé jẹ́jẹ́. ẹ pẹ̀lẹ́ o ẹ kúlé o ẹgbẹ́ ẹ̀dá ẹ kò fún mi. Ohun dà. Jókòó. Jókòó síbí. Jókòó síbí. Ẹ kúlé. Ọ̀rọ̀ yóò ní dàrú. Kí ni wọ́n ń ṣe inú ilé tẹ́lẹ̀? Mo ní kó nara díẹ̀. Ọ̀dà. Ṣé ẹ ti jẹun? Mo ní ẹ má máa débi oúnjẹ lẹ́ẹ̀ fi jẹun. Ara ń tà sọ leléyìí o. Ṣé kìí ṣe pẹ́fẹ́ sọ mi lẹ́nu báyìí nìsí? Òun ni kẹ máa jẹun. Tí mo ti jáde lọ látàárọ̀. Kẹ fún jẹ nínú kẹ ti jẹun. Kò sí wàhálà. Bí n bá ti yanjú ọ̀rọ̀ ìtàn. Bọ́jẹ́ wà lẹ́sẹ̀ ni, bọ́jẹ́ ráìsì ni, ẹ fi lé ná. Kò sí wàhálà. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí, ọ̀rọ̀ àárín ara wa ni. Láàárín bàbá sọ́mọ. Báwo ni mo ṣe jẹ́ sí yín gan? Àbúrò dádì yín ni mo jẹ́. Ìwọ ńkọ́? Mi ò gbọ́. Dádì wa kékeré sá. Bàbá yín kékeré. Òun lèmi. Ọmọ tó rí ẹ pé dáadáa. Ó ní làákàyè jù. Ó ní bàbá wa kékeré lẹ jẹ́. Bàbá yín ni bàbá ńlá. Àbí? Náà mò ń béèrè ni gbèmí ti jẹ́ bàbá kékeré. Bàbá yín ni bàbá ńlá. Mi ò mọ̀ pé ẹni tó ti kú náà wọ́n tún máa ń gbé bàbá ńlá fún. Gbà bàbá yín tó ti kú òun ni bàbá ńlá. Èmi bàbá kékeré. Àbí? Ẹ dẹ́díkéètì ńlá fún bàbá yín. Kò sí wàhálà. Ṣé rí nígbà mi èèyàn mọ̀ hùwà tí ọ̀dà kò sì ní mọ̀. Tí ọba ti rẹ̀ ní sọ fún kò ní mọ̀ pé tóun ń ṣe kò dáa. Ṣùgbọ́n tó bá ti rẹ̀ ní sọ fún òun náà pè rẹ̀ sákèsí pé ní téèyàn méjì mẹ́ta ń sọ yìí ní tí mò ń ṣe o kò dáa o. Mo á fẹ́ kájọ sọ̀rọ̀ ní bàbá sọ́mọ. Mo fírí yín ohun tí mo bá ń ṣe tí ọba dáa ká kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí ọ̀dọ̀ tiẹ̀ sọ fún.
a sì yanjú gbogbo ẹ̀ gbogbo ẹ̀ sì paná síbẹ̀ a sì máa lò gbèsè ayé bàbá àtọmọ àbí bàbá kékeré àtọmọ ńláńlá. Sọ gbogbo nǹkan tí mo bá ń hù mí wà gan tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí sọ fún mi. Ẹ méjèèjì náà lẹ sọ̀rọ̀ ṣùgbọ́n wọ́n kọ́kọ́ sọ̀rọ̀. Sà, ṣé ẹni ká sọ̀rọ̀ ká gẹ́gẹ́ bí ọmọ yín sà? Ṣé bẹ́ẹ̀ mo ní kó sọ̀rọ̀ nísìn? Sà, òótọ́ ni ò ṣe sọ fún yín sísè sọ pé bàbá wọ́n ní ká sọ pé bàbá sọmọ. Èmi mo ní sọ̀rọ̀ máa yin ilé kan náà èmi mo ní sọ̀rọ̀. Bàbá sọmọ tẹsán náà ti ẹni ṣe máa sọ if not me ní sanwó kan ṣé tẹ rí ẹbú gan-an láti ra ẹbú gan. Tẹ bá dé báyìí láti tàǹgbà mi tẹ ti yó ojú yóò mọ ràn wọ́n ẹ mọ̀ pariwo fò ojú yóò mọ ràn fò. Jẹ́ sọ̀rọ̀ jẹ́ sọ̀rọ̀. Náà ni bàbá sọmọ ni. Ṣé bẹ́ẹ̀ mo ní ọ sọ̀rọ̀? Má bọ́rọ̀ ẹ̀ bọ̀. Ṣé dáàdì mi? Kò ní sí ọ. Dáàdì mi ṣe. Mọ̀ mi. Ẹ̀wọ̀n ranjú báyìí àti pé gan ẹni fún wa lóúnjẹ ẹ tún mọ parọ́ mọ́ wa. Ẹran ti jọ sí ráìsì jìríkà kékeré kò tún kó kékeré yẹn o. Láàṣẹ ẹni half paint. Tẹ̀sí tẹ̀yìn gan sì mọ̀ tó dá yín lójú pé ráìsì tẹ̀ fílẹ̀ sílé gan kò kún half jìríkà rárá. Bí kẹ́ máa jẹ ẹran kẹ́ máa jẹ nǹkan kẹ́ máa fún wa jẹ. Látijọ́ tá ti dé iléeṣẹ́ rántí pé ẹ fún wa lẹ́ran. Bẹ́ẹ̀ni. Gààrí ẹ̀kọ́ kan tipátipá tàbí ṣe ráìsì gan àsùnpamọ́jú rẹ̀ lé wa síta. Ṣé o gbọ́? So tó bá tún lọ rẹ ẹran tó bá rẹ jáǹgbà mi pé ká bá yín sìn ẹ tún kà. Mo ń gẹja fún yín màá tún là. Ẹ kì í fún wa rárá àti pé ẹ máa ń fi igi ìṣáná sórí ráìsì báyìí. Tá a bá ti bù àwọn kan yọ igi ìṣáná á yọ dànù àwọn ọmọ pé ṣé lẹ́ fi òté ńlẹ̀ lẹ́ fi pa lélẹ̀. Mo fi dá ni Bẹ́ẹ̀ni dédé ibi tẹ́ bù. Tá a bá ti wá dé báyìí tó ṣe máa ń yà lẹ́nu ní pé bẹ́ẹ̀ tó bá mọ̀ gan pé àti búrẹ́sì lẹ́wàá mọ̀ kígbe lẹ́mọ̀ tú àfi bí ìdúró tó yóò mọ̀ ràn wọ́n báyìí. Dáàdì mi tí pàṣẹpẹ sọ pé tàwa sọmọ mi nílé sọ. Bó ṣe sọ dà ṣé bí wà ní bó ṣe sọ̀rọ̀ yìí ọ dà. Táwa mọ̀ ṣe bàbá sọmọ ní ìsìn. Bẹ́ẹ̀ni ó kó ohun ó kó atótónu ó kó ohun látàárọ̀. Ọmọ dáadáa kí ni ìwọ rí sọ sí jàre kí ìwọ náà kín lẹ́yìn. Sọ̀rọ̀ sókè. Kò ní ìdíkẹ́ mi sọ̀rọ̀ mọ́ àwọn ti sọ gbogbo ẹ̀. Lẹ́yìn pé wọ́n kàn pè mí bàbá kékeré òun ti yanjú gbogbo ọ̀rọ̀ gbogbo tí ń bọ̀ lórí ẹ̀mí tiẹ̀ náà ló ti sọ papọ̀ òun. Ẹ ṣeun bó ẹ ṣe sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó dáa ni nǹkan kan ò sì ní í ṣe yín òkú ọ̀run ọmọ tì í lẹ́yìn ẹ káre gbà tí ẹ wá ṣàkíyèsí ìwà tí mò ń wò yẹn kí ló dé tẹ́ lè pè mí bàbá mi o a fẹ́ rí yín o bàbá kékeré o a fẹ́ rí yín léni o kẹ́ ẹ tó jáde o a sì jọ jókòó a jọ sọ kí ló dé tẹ́ wá gbẹ́jọ́ lọ sí high court kí ló fa gbà ṣé ẹgbẹ́jọ́ lọ high court ni ẹ̀yin kọ́ lọ rojọ́ fún mọ́gàjì ni ẹ̀yin méjèèjì kọ́ lẹ gbéra tẹ gbọ́dọ̀ mọ́gàjì lọ ẹ sọ fún mi dákun ṣé mọ́gàjì jẹ́ fámìlì wa àbọ́jẹ̀gbọ́n sí bọ̀dá mi tó kú tó jẹ́ bàbá tí tẹ́ ẹ fi fo bí síríìtì 100 síríìtì tẹ́ ẹ gbàbẹ̀ lọ tẹ́ ẹ lọ rojọ́ mi bẹ̀ tẹ́ ẹ ti pa mí ṣé ẹ ti pa mí ẹ gbàbẹ̀ lọ ìwọ̀n tí bí bàbá bá ṣe ọmọ bàbá ó mú ọmọ ẹ̀ yóò sì fà á mọ́ra yọ ọbẹ̀ kọ́ má bínú bọ́mọ bá ṣe bàbá ẹ̀ kí ni ó ṣe kò ní pé bàbá ẹ̀ kọ́ bẹ̀ àbí ta ló mọ̀ wà áwùtàn ṣé mi jẹ́ ọlọ́run ẹ wá gbé ẹjọ́ mi lọ bí tí wọ́n ti hàn mí léèmọ̀ gbogbo tí mi ṣe gbogbo wàhálà tí mi ò fà ládùúgbò wọ́n sì mú mi ẹ sì hún lé mi lórí
ẹ sì rán mi lẹ́wọ̀n ẹ rán mi lẹ́wọ̀n ha láìláìláìlá torí alájọbí mò ń wò síbẹ̀ mo ṣe dájú tó sẹ́mi tí mo wò sùsù tí mo kó yín kó omi tẹ́ wà pé ojú mi ó jìnnà sí yín kí n súnmọ́ yín kí n kó yín sọ́dọ̀ pé ẹni ẹ̀hùn kì í kó ọ̀gádẹ yẹn ẹ̀rù ṣé bá bẹ̀rẹ̀ gbọ́ mi lè jẹ́ ẹ sì fi ibi sú mi èmi ni mo tún bá yín sọ̀rọ̀ lẹ́wà lórí ìjókòó èmi ni mo bá yín sọ̀rọ̀ ẹ tún wà lórí ìjókòó àbí èmi ni mo ní ká ẹ sọ̀rọ̀ ni wọ́n fún mi bàbá kékeré lòun ní tèmi bá yó ẹ dákun tójú akátá bá léwó ṣé lẹ́nu adìẹ ni ìwọlé mi ń fẹjú fò ẹ wá kó ẹjọ́ dákun bàbá Bágàjì tẹ lọ rojọ́ fún yẹn sọ́wọ́ ní fámìlì wa bí wà náà bá ṣẹlẹ̀ nínú ẹbí wa tó lè dá sí. tí n bá ti fi ara ní nínú ilé yìí kí inú ilé yìí ó gbóná mọ́ yín gbogbo ohun tí mi ì ṣe tẹ́ ẹ̀ parẹ́ mọ́ mi tí bàbá yẹn náà lanu tó ṣe tẹnu ṣàkàṣàkà ìfẹ́ fi ṣẹ̀ sí ni o torí àwọn ará ilé ẹ̀ ìbá jẹ́ kí wọ́n mọ bí wọ́n ṣe tó lẹ́yìn olórí burúkú ọmọ yìí ìwọlé mi èmi mo ti yọ èmi àti wọ èmi ni bàbá kéke àbí ẹ ní fi tí ìgbà ti nìyẹn lára kí ayé yẹn ta lẹ́yìn olórí burúkú ọmọ yìí ìwọ tó bá ti ẹ̀dọ̀rọ̀ wàhálà gan pé kájọ dúró sí àyè lódì sí fún ẹ pé kájọ fèsì wàhálà gangan sọ lè mú mi ni sọ lè mú mi ni lẹ́yìn olórí burúkú yìí tó bá ti bí yín rè kí eré yín lè bàbá yín. Ìfàyàfà